الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أنا أقف الله الحمد لله. jama ẹ dákun ọjà dúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí. alhamdulillahi rabbil alamin. ẹ dákun ọjà dá ọpẹ́ náà lẹ́ẹ̀kan sí. alhamdulillahi rabbil alamin. àlékún kí Ọlọ́run kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn sàhábà àwọn tábìín àtàwọn tábìín lórí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ṣe wàhálà wọ́n jagun mọ̀ wọ́n jagun ẹ̀sìn wọ́n dààmú wọ́n sanná ní. nítorí kí Islam lè bá débi tó dé dúró lónìí nítorí kí gbogbo wa ká lè bá yàn ká yan ọdún kó lè bá dùn fún wa lónìí làwọn ṣe gbàwẹ̀ lánàá wọ́n pọ́n láṣọ wọ́n rìn bàtà wọ́n rìn hòhò Ọlọ́run gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run kó bá wa kẹ́ wọn Ọlọ́run kó bá wa kẹ́ wọn orin ṣéèkù náà nílò ọ̀yà aláhùn tá a lá ní òun wọ́n yà láhùn mìíràn àná àṣà. Kudewati sinde kusoto lizamema ikonosi balizabe sunina alilori abere sidikaza walide maro gumabina bana walide maro gumabina bana. Ọlọ́run kí ó jẹ́ ẹ̀pẹ́ fún wa. Mo fi ń kí bàbá wa Imam Gambari, àfáwà Rọ́bàná, àfáwà Jánásì, bàbá wa ọlọ́pọ̀ ẹwà. Gbogbo yín mo fi ń kí gbogbo àwọn àyímà tí wọ́n wà ń bí. Láì yọ ẹnìkan lẹ̀, ẹ̀dàkùn wa ti ń dùn. Ọlọ́run kó wá jẹ́ kí ó kalẹ̀. Mo kí àwọn bàbá wa Sheikh Aburidọ, bàbá ìyàwó àgbà gbogbo wa níjókòó yìí. Mo kí àwọn bàbá wa Sheikh Uthman, mo kí àwọn ìrìnlá. Ọlọ́run o, mo wá fi wọ́n kí gbogbo àwọn tí wọ́n kù náà. Ìdùnnú tó ti wà nù lé Ọlọ́run má bàjẹ́. Ìdùnnú ìyọ́nú Ọlọ́run bá fi solé náà papọ̀ ló fi wà lódìdí. Ìbínú Ọlọ́run má jẹ́ ó túlé náà ká. Mo kí àwọn ìyá wa lóbìnrin, àwọn ìyá wa nílé Sheikh Adam, àwọn màmá wa nílé bàbá wa Umar Farouk, Ọlọ́run kó bá yóò ti gbogbo yín. Lẹ́yìn láti gbàtà tí ń ṣe ìyàwó ń bí, mo kí àwọn bàbá wa, mo sì ń bọ̀ lọ́dọ̀ wọn náà ni. Nítorí láwọn ti wà ń kalẹ̀, bàbá Sheikh Adam ti wà ń kalẹ̀.
àwọn bàbá wa Al-Gamawi Ọlọ́run ayé tẹ̀ wò. tí bàbá Sheikh Adam sọ fáwọn pé bàbá Al-Gamawi tó ní fáàrí pé àwọn ríṣẹ́ ṣe àwọn ráyé wá wọ́n ń pè bàbá Al-Gamawi nìkan làwọn wá ṣe láyé sàlámù alaykum àwọn ti bí àbùkátà àwọn láyé tábàdé wọn ń kalẹ̀ bàbá Sheikh Adam ti wà ń kalẹ̀ kátó wá sọ pé wọ́n tún wá kó lé Sheikh Adam lódìdí. mo kí àwọn bàbá Al-Gamawi ọlọ́run kó bá wa kí yín ju bí mo ti kí yín lọ. láti àbí bàbá wa Farouk Oníkìtìpá ni wọ́n ń ṣe ìyàwó fọ́mọ. bàbá Sheikh Adam àti bàbá Oníkìtìpá wọ́n dà gẹ́gẹ́ bí kọ́ìnsì. ìlú ti bàjẹ́ kò sí kọ́ìnsì ní Nàìjíríà mọ́ kò ní yé ẹlòmíín tá à ń sọ yìí. kọ́ìnsì ojú méjì ni ó ní ojú kìíní ó pàtàkì ojú kejì pàtàkì ojú kìíní ò lè dá owó jẹ́ láì rojú kejì. bẹ́ẹ̀ làwọn méjèèjì ti jẹ́ níjọ́ tí wọ́n ti ń ṣe ń bí kò sọ́mọ Sheikh Adam kan tí ò wá gbàlejò ń bí àtàwọn bá wa bòdì ìwòlè mọ́ríkàsì. wọ́n wá bí nígbà ìyàwó bàtà màmá wa tún lọ wọ́n tún wá bí tòun ti bí wọn ti ráyè tó. àwọn Sheikh Toban àwọn Sheikh Jamal gbogbo kálukú wa ń gbàlejò ń bí pé ilé Oníkìtìpá yìí ilé wa ni. ó wá ṣe déédéé orin halaj tó ń wí pé àwa àná nánú rọ̀hání halalná bàdàná wáyìí àwùsàìtà àwọn àwùsàìtà ní. wáyìí àwùsàìtà ní àwùsàìtà ní. àlùbọ́ni wàmọ́ni àwàna nánú rọ̀hání halalná bàdàná. Adam àti bàbá wa Sheikh Umar Farouk Oníkìtìpá odidi ọ̀kọ̀ọ̀kan wọn odidi ni wọn àwọn méjèèjì ìfẹ́ ó wá so wọ́n pọ̀ ó wá papọ̀ sára bọ́dì kan náà. nánú rọ̀hání halalná bàdàná nánú rọ̀hání halalná bàdàná. wọ́n ti yẹ pé àwọn ìyá wa àwọn ọmọ wa àwọn ìyá wa Alhaja Sofia àwọn bàbá Al-Gamawi ni wọ́n sọ fún mi níjọ́ náà mo kéré púpọ̀ pé nígbà tí wọ́n fẹ́ wá tọrọ wọn láti Òkè Agodi tọ́lọ bá Sheikh Adam Adam ní ìwà àgọ́wò lẹ́yìn wù yìí ẹ lọ bá jìbọn arúgbó Oníkìtìpá òun ló bímọ òun ni ó tún yín lọ́mọ. wàyíṣà abúsọ̀rìtà ní abúsọ̀rìtà hó wàyíṣà abúsọ̀rìtà hó abúsọ̀rìtà ní wàyíṣà abúsọ̀rìtà hó abúsọ̀rìtà ní. ẹ ṣe léyìn ní mẹ́ni ẹlẹ́kejì bí mo ti kéré mọ̀ yìí bàbá Sheikh Adam wà láyé wọ́n wá sí Ìlọrin wọ́n wá dìwà mẹ́rù wá ń jọ náà báti wá dé wàláhì lè gbàgbé bí mo ti kéré máa ń jọ náà ẹ lọ sọ fún Haji Farouk pé a dé wọ́n sì sọ fún wa báyìí lẹ́ẹ̀kan náà lọ́ba dé Fanta ni wọ́n fi ṣe wá lálejò oúnjẹ náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì wọ́n wá kí làwọn bàbá yìí ń sọ àwa sàn ń ṣeré bí làákàyè wa ti mọ́ ń jọ náà bàbá Sheikh Farouk wọ́n wá sára Sheikh Adam yányán wọ́n sì dúró tí wọ́n pé iṣẹ́ Ọlọ́run bá yí nǹkan kan ò ní ṣe ìrà ò ní rà kò ní yin dín kò ní yin igi kò sì ní yọ̀ dín Ọlọ́run wá ní kí iṣẹ́ náà sọ̀kalẹ̀ síbùdó ayọ̀ lóbi jẹ́ pé wọ́n àṣìta fẹ́ mú bẹ̀ ni pé àṣìníra náà sìn tẹ̀sán kúrú bá òun mu ọ̀tọ́lá mọ́sábàdà ẹ̀hẹ̀sánú ìnsánà. وطال ما تعبد الإحسان إنسانا. àwọn Farouk Sheikh Adam láwọn tí wọ́n jálájọ ṣe ẹlòmíì jàǹbá Sheikh Adam. àtìní ilé mẹ́sì tẹ́sítà bíi kùlù bá wọn mú. ẹlòmíì àníyàn ò dá sí Sheikh Adam àmọ́ bàbá wọ́n dúró sí Sheikh Adam yányán wọ́n dẹ̀ tán sí wọn lára. ẹ̀sán ẹ̀ ló wá ń dé yìí o. àtìní ìlànà sì tẹ̀sítà bíi kùlù bá wọn mú. ẹ wo bẹ́yìn wọ́n ti ń dùn bí ẹni pé wọ́n sọ fọ́lọ́run pé Ọlọ́run ṣẹ̀yìn mi báyìí wọ́n sì ju gbogbo ẹlẹ́ fọ́ Ọlọ́run ni. inú ẹ̀yìn wọn dúndùn nìna ẹwà bàbá wa Sheikh Aborídọ̀ Àdìbù Muharrik. àtìní ìlànà sì tẹ̀sítà bíi kùlù bá wọn mú.
ẹ wá wo bàbá wa àjíǹrí bàǹbà. Sheikh Suleiman Farouk Al-Miskin Billah. àfínì ìlànà ìtẹ̀sábìdì kùlù bàmù wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà. Wọ́n wà ní Maghrib, wọ́n wá sí Maghrib. Iyì tí wọ́n rí ní Maghrib ńjọ́ náà wọ́n àti ìlú ẹ̀ ní Nàìjíríà yìí. Àwọn Lárúbáwá, àwọn dókítọ̀, àwọn onímọ̀, àwọn mu'allifun, wọ́n sì ń dá tẹ̀lé wọn báyìí. Wọ́n wá wo fídíò náà, omi wá bọ́ lójú mi pé Ọlọ́run máa tóbi o. Nígbà tí mo wá lọ kí wọn lóòtẹ́ẹ̀lì, mo wá ní gáwó fil Maghrib pé iyì pọ̀ nílùú. Tábà sì ń sọ alámù làárọ̀ bí tábà ti yọ mọ́sẹ̀lì káfí sòdí àkùn ní òkèta mọ́gìrìbù ní òkú. Ìmọ̀ owó lèyàn fẹ́ gbé wá mọ́gìrìbù tó wá jọmọ àwọn màgáríbà lójú. Àmọ́ àdúrà àwọn àgbàlagbà ìfaragbolẹ̀ fọ́lọ́hun àti ìgbà fúnṣẹ́ Ọlọ́hun lọ́lọ́hun fi wá ẹ̀san náà lọ́hun wá dá padà pé àwọn ọmọ tí yín náà wọ́n kíbi tó máa dé láyé ayé ò máa tẹ̀lé wọn ni. àfínì ìlànà ìtẹ̀sábìdì kùlù bàmù wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà. Ìwé wárí lára bàbá Sheikh Suleiman tó kún mi lójú púpọ̀. Òun ni pé níjọ́ òun ọ̀tọ̀ ni báwọn èèyàn ṣe ń jẹ̀já àfáàbọ̀ ọmọ àfá àwọn nǹkan tí yóò bá àwọn nǹkan pàrọ̀pàrọ̀ nǹkan pàǹtí wọ́n máa ti sàkà ní wọn pé ṣé second class citizen lẹ́yìn ẹ̀yin wá jẹ́ èèyàn gidi ni àtàfà àtọmọ ẹ̀. Àmọ́ àwọn ènìyàn kan dábí ní à pé tọ́bọ̀ Bùkọ́lá bá ná jámíà kan tó bá wọ yunifásitì ní Oxford àbí Cambridge àbí Liverpool wọ́n náà mọ́mọ́ tiẹ̀ náà lọ́bẹ̀. Owó ìwé. àfínì ìlànà ìtẹ̀sábìdì kùlù bàmù wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà. Ṣé ẹ tọ́bọ̀n kó sound academically kó jẹ́ pé kò sí ibi tẹ́fẹ́ kì í sí ní Nàìjíríà yìí tí ò lè wọ ọbẹ̀ kò sí ipò tó fẹ́ sọ sí tí ò ní ṣe déédéé ibi táwọn afá kù sínú òní àbá mi mọ́tò tó da jù ní ọmọ ọkùn àmọ́ kò tọ́ mọ́ máṣíà ló ń gbé kò tọ́ mọ́ ló máa ní òun náà bẹ̀rẹ̀ láti ibìkan ni ẹ̀yin náà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà wàtọ́lá mọ́sàbàdálì ìsànù ìsànà. ó bá wọn lọ pàṣẹ Nàìjíríà ibi táwọn ọmọ wọn ń ná ọmọ bàbá yìí náà ná owó ẹ̀. ẹ̀ka náà mú wá sí láti bẹ̀ ká gbìyànjú ká tọ́ mọ gbogbo omi tó bá kù lára wa ká fi tọ́ mọ gbogbo ní investment náà ń pe ọmọ owó náà ní jóná láyé bí wọn bá kọ́lé ilé táwọn kan kọ́ lógún ọdún sẹ́yìn tẹ́yìn bá lọ ìlú ilẹ̀ Ìjẹ̀bú ẹ bá àwọn olówó jọ̀húnjọ̀hún tí wọ́n kọ́lé pé àwọn fẹ́ káwọn ọmọ àwọn sùn ta wọ́n kọ́lé kalẹ̀ àwọn ọmọ wọn lọ lórí ìbò wọn déèyàn láyé ilé náà wọn lè gbé bẹ̀rẹ̀ èmi máa gbé bíbá yìí ó bá máa tẹ́ bòdì wọ́n wá lọ kọ́ tuntun wọn àmì ilé náà padà ṣòfò ní ọmọ ní ká tọ́ subhana rabbika. yàrá bàdé abúlégìlì lórí abúlégìlì lórí anàtàní yàtàwá sàlámà anàtàní yàtàwá sàlámà. àṣẹ́fì Yusuf. abúlégìlì lórí anàtàní yàtàwá sàlámà. wọ́n dìde láti bẹ́ẹ̀ lọ sí wọn. ilé ìgbà ṣùkúrì ìwà ṣùkúrì orí ní. padà. yàrá bàdé.